láti ọjọ́ 16 oṣù kínní ọdún tá a wà yìí ó ní wọ́n ti ń wá ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Kádírì Adédàmọ́lá Ọlásùnkànmí Ògúnbọ̀dé lẹ́ni tí wọ́n gbàgbọ́ pé ó ṣeéṣe kí ó kú sílé ìjọsìn kan Celestial Church of Christ Ìlérí Olúwa Parish èyí tó wà ní Lásùtù. Iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn yìí nítorí pé ìgbàgbọ́ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ibẹ̀ ni ọmọ náà lọ pẹ̀lú àwọn ìwádìí tí wọ́n ṣe nígbà náà. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń tú ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ sí í ta kókó sí. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 10 oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ yìí òun náà ni ọwọ́ tẹ Ọláolúwa Jísọmọ ìyún ní ti ẹni tí ó ṣe transfer owó náà tó jẹ́ kí ojú ọ̀rọ̀ ọ̀hún kó máa dí. Ṣùgbọ́n ní báyìí ojú ọ̀rọ̀ ọ̀hún ti là ọ̀rọ̀ ti ṣe é sọ báyìí. Fáǹfààní ẹni tí ó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ jẹ́ ká sáré ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ká lè mọ ibi tá a ti ń bọ̀ ká mọ ibi tá a dé ká sì mọ ibi tá a ń lọ. Wọ́n ti wú òkú Kádírì Ògúnbọ̀dé Ọlásùnkànmí. Ohun tá a kọ́kọ́ gbọ́ ni pé wọ́n pa sílé ìjọsìn ìyẹn nínú ṣọ́ọ̀ṣì tá a pè ní CCC yìí. Ṣùgbọ́n ìwádìí jẹ́ kó wá pé agbègbè campus ìyẹn Lagos State University òun náà ni wọ́n ṣí sí o níbi fence tó wà níbi Ọ̀jọ́ campus. Òun náà ni wọ́n sin òkú ẹ̀ sí. Ẹgbẹ̀gbẹ̀ pé nígbà tí wọ́n lọ bá àwọn ọlọ́pàá ntọ́lọ́pàá sọ ni pé àwọn sì ń wá lọ́wọ́ pé ó miss nígbà náà àti ìlè sọ pé ó ti kú. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ìwádìí ohun tá a gbọ́ òun náà ni pé ó ti kú o wọ́n sì ti sin. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ láti lọ wú òkú ẹ̀. Pẹ̀lú bí tí wọ́n sin Ọlásùnkànmí Ògúnbọ̀dé yìí sí tí ẹ wá lè sọ pé ẹni tó jẹ́ adarí ilé ìjọsìn yìí kò mọ nǹkan kan ń pa ẹ̀bí àbí ká sọ pé torí pé ibi tí wọ́n sin sí náà ò jìnnà púpọ̀ sí church ṣùgbọ́n ní orí ilẹ̀ ti Lagos State University òun náà ni wọ́n sin sí. Ó tilẹ̀ jẹ́ sí pé nínú ọ̀rọ̀ yìí bí a ṣe ń gbìyànjú kí a rí tò ó náà ló ń dí kókó sí o ṣùgbọ́n ní báyìí ẹ̀kọ́ ti ń sojú mímu ó sì ti ń farahàn bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́. Gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́ lénìí bá mi ṣíà ẹ jẹ́ kó délé kó lógo káwọn èèyàn mọ ohun tó ṣẹlẹ̀ báyìí ohun tó jẹ́ update lórí ikú Kádírì Adédàmọ́lá Ọlásùnkànmí Ògúnbọ̀dé ó ní aníká fi tó yín létí o kí gbogbo ènìyàn pátápátá kàn mọ̀ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ àti bó ṣe ń lọ. Kádírì Adédàmọ́lá Ọlásùnkànmí òun náà ni ó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nínú ọgbà Lagos State University. Ó sì nígbà tó di ọjọ́ 16 oṣù kínní ọdún tá a wà nínú ẹ̀ yìí òun náà ló di ẹni tí wọ́n ń wá tí àwọn ọlọ́pàá sì ń ṣe investigation nípa bí ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́. Ohun tá a kọ́kọ́ gbọ́ ni pé ó lọ sílé ìjọsìn ìyẹn láti lọ ṣe ìṣọ́ òru. Ṣùgbọ́n a tún wá jẹ́ kó wá pé kò ń ṣe pé ilé ìjọsìn gangan lọ́lọ́ lọ́jọ́ náà pé ọjọ́ ọ̀hún gan ó gbìyànjú ó ń lọ sílé òun náà ní ìṣẹ̀lẹ̀ búburú yìí ṣẹlẹ̀ sí. Tẹ́ ò bá gbàgbé ohun tá a gbọ́ tẹ́lẹ̀ ni pé ó lọ sílé ìjọsìn ṣùgbọ́n ńgbà tó tó àkókò láti padà sílé òun náà ni kò padà sílé o. Òun ló fà á táwọn èèyàn fi sọ pé olùṣọ́ àgùntàn tó jẹ́ olórí ìjọ yìí ìyẹn ẹni tí wọ́n ń pè ní Wepatọ́jì Sunday wọ́n ní ó ṣeéṣe kọjá ṣe pé òun ló pa á pẹ̀lú àwọn ọmọ ìjọ ẹ̀ kan. Ìyún ni ohun tá a gbọ́ ní gbogbo oṣù kínní mọ́nú oṣù kejì. Ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́pàá wá kẹnubọ àwọn ìwádìí ó lárí pé àwọn owó kan wà tí wọ́n transfer láti inú àkáǹtì ọmọ yìí sínú àkáǹtì pásítọ̀ wọ́n sì sẹ́ǹdì sínú àwọn àkáǹtì àwọn ọmọ kan tí wọ́n jẹ́ ọmọ ìjọ pásítọ̀ yìí. Ó náà ni ó wá ń kọ àwọn èèyàn lóminú pé báwo ló ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé ọjọ́ tí ọmọdékùnrin yìí kú òun náà ni wọ́n ṣe àwọn transfer wọ̀nyí. Wọ́n ní báyìí ọ̀rọ̀ ti wá yí padà báyìí ó ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ lórí ó sì ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ẹ ṣáà máa bá mi bọ̀. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sheriff tó jẹ́ ọmọ ìjọ yìí
òun náà ni a gbọ́ pé ó sẹ́ǹdì àwọn owó yìí ó sẹ́ǹdì owó sí pásítọ̀ ṣùgbọ́n kó tó di àkókò yìí ó tún sẹ́ǹdì owó sí àwọn èèyàn kọ̀ọ̀kan gbogbo ẹ̀ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ pátápátá náà ni wọ́n ṣàlàyé fún wa ń bì yìí kẹ́ lè rí bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ àti ibi tọ́rọ̀ ọ̀hún dé dúró. Ìwádìí jẹ́ kó yé wa pé Ògúnbọ̀dé tá à ń sọ yìí yan Ọlásùnkànmí Quadri kì í sí ọmọ ìjọ ọ̀hún bẹ́ẹ̀ sì ni kò lọ sínú ìjọ aláṣọ funfun rí. Bẹ́ẹ̀ bá lọ wo orí péèjì ẹ̀ pátápátá social media ẹ̀ kò lọ síjọ aláṣọ funfun rí rí i pé a máa sọ pé ìròjọ CCC yìí òun ló ń lọ rárá o. Ní ọjọ́ tí ikú yìí wáyé ọjọ́ yẹn ó lọ sílé olólùfẹ́ rẹ̀ bó ṣe máa ń lọ. Ṣùgbọ́n nígbà tó kúrò nílé olólùfẹ́ rẹ̀ tán ló sọ pé áwù òun lọ sílé o ṣùgbọ́n nígbà tó ń lọ sílé kinní kan ṣẹlẹ̀ ọ̀nà ilé rẹ̀ ibi ẹ̀gbẹ́ chọ́ọ̀chì yìí ló máa gbà lọ síbẹ̀ ìyẹn láti inú lásù yìí lọ sílé ẹ̀. Ohun tá a gbọ́ ni pé nígbà tí ó ń lọ sílé ẹ̀ tọ́dẹ̀gbẹ́ chọ́ọ̀chì yìí òun náà làwọn kan dá lọ́nà. Àwọn tí wọ́n dá lọ́nà yìí àwọn mẹ́ta ni wọ́n pè wọ́n. Ẹnìkan ń jẹ́ Serif, ìkan ń jẹ́ Ọláolúwa, ìkan sì ń jẹ́ Olúwaṣeun. Àwọn mẹ́ta yìí àtàwọn kan òun náà la gbọ́ pé wọ́n dá lọ́nà. Ìgbà tí wọ́n dá lọ́nà kí ló padà ṣẹlẹ̀? Ibẹ̀ ò ní wọ́n ti gba fóònù ẹ̀ tí wọ́n ṣe transfer owó sí àwọn èèyàn káàkiri. Mo rò pé ẹ̀ ń bá mi bọ̀ bọ́rọ̀ ọ̀hún ṣe ń lọ wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ níbẹ̀. Àwa ṣe transfer ibẹ̀ ni wọ́n ti ṣe transfer sí pásítọ̀. Ẹ máa gbọ́ wọ́n sì lọ bá pásítọ̀ tẹ́lẹ̀ pé ìjẹ́ pásítọ̀ mọ ọkùnrin yìí rí pásítọ̀ lòun ò rí rí. Tí pásítọ̀ bá lòun ò rí rí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Torí pé kì í ṣe inú ìjọ òun náà ni Ọlásùnkànmí máa ń lọ tẹ́lẹ̀. Ọ̀dà nígbà tí ò wá lọ sílé ìjọ òun bówó àwọn ṣe lọ leléyìí nígbà tí wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ tán. Wọ́n sẹ́ndì 300,000 naira sí àkáǹtì Olúwaṣeun Ajísọmọ. Wọ́n sẹ́ndì 70,000 naira sí àkáǹtì pásítọ̀ ìyẹn pásítọ̀ Wẹ̀pàtọ́jì Sunday. Lẹ́yìn èyí wọ́n tún sẹ́ndì 300,000 sí àkáǹtì Serif Adébáyọ̀. Serif Adébáyọ̀ yìí fọ́tò ẹ̀ lẹ́ ń wò òun ló jẹ́ bí ọmọ ìjọ tá a lè pè ní ọmọ sí pásítọ̀ yìí. Wọ́n tún wá sẹ́ndì owó sí Ọmọlára Ajísọmọ tó jẹ́ màmá Ọláolúwa. Lẹ́yìn èyí wọ́n sẹ́ndì 300,000 naira sí Tẹ́níọlá Ajísọmọ. Bí wọ́n ṣe pín owó ọ̀hún rèé. Ṣùgbọ́n owó tó wá dọ́wọ́ pásítọ̀ báwo ló ṣe jẹ́? Kí ló ní fi ṣe pẹ̀lú pásítọ̀? Ẹ máa bá mi bọ̀. Ẹ já ṣíà ètò yìí. Ẹ jẹ́ kó délé kó dóko gbobi tó yẹ kó dé ẹ jẹ́ kó débẹ̀. Ká mọ irú ìjọ tá a lọ, ká mọ irú ẹni tá a bá ṣọ̀rẹ́, ká mọ irú èèyàn tá a lè bá rìn láwùjọ. Tí pásítọ̀ yìí bá lòun ò dá mọ̀, òótọ́ ni a gbọ́ pé kò dénú ìjọ ẹ̀, ṣùgbọ́n ó ṣeéṣe kó máa lọ bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti pẹ̀lú pé ọ̀nà ilé ẹ̀ ni. Tí ò bá débẹ̀ ò ní sọ girlfriend díẹ̀ kò ní sọ pé chọ́ọ̀chì náà ló lọ. Torí pé ìwádìí yé wa pé nígbà táwọn ọlọ́pàá ò tètè sọ̀rọ̀, àwọn ẹbí Ọlásùnkànmí àwọn tí ń wá nọ́mbà ẹ̀ wọ́n ti ń tíráàkì nọ́mbà ibo ló wà ibo lọ́lọ́ tán fáwọn èèyàn lówó ń bẹ̀. Serif yìí ó mà ṣe recharge card fún ọmọ pásítọ̀, ó ṣe fáwọn èèyàn ó ṣe fún girlfriend díẹ̀. Serif yìí gangan òun náà ló bẹ̀rẹ̀ sí transfer owó ọ̀hún tó jọmọ ìjọ. Òun náà ló sẹ́ndì 70,000 naira sákàǹtì pásítọ̀ owó kìnnì. Owó tó sẹ́ndì sí girlfriend yìí òun làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí bá girlfriend ọ̀hún sọ̀rọ̀. Náà wá rí i pé girlfriend ọ̀hún gan àṣẹ ọmọ pásítọ̀ nù ìjọ wọn ni. Torí ó ra recharge card fún àwọn tí ẹ rí i pé girlfriend ti Serif ni. Òun náà ló wá padà jẹ́wọ́ pé bàbá òun gan ló tiẹ̀ níjọ ẹ̀kọ́ ń sojú mímú bọ̀. Báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́? Ẹ̀já ṣíà ẹ̀, ẹ̀já pín kálé ká pín kákó káwọn èèyàn mọ bọ́rọ̀ yìí ṣe jẹ́. Torí pé ẹ rí i pé ọ̀rọ̀ ọ̀hún ìjọba ṣe bí ẹni páwọn dákẹ́ lórí ẹ̀ wọ́n dákẹ́. Wọ́n dúró dìgbà tí ọwọ́ padà tẹ ẹni tí wọ́n ti ń wá tẹ́lẹ̀. Ìyẹn Ọláolúwa Ajísọmọ ìgbà tọ́wọ́ tẹ̀ ẹ́
ọwọ́ mọ̀ tẹ́ ìyẹn ní ọjọ́ 10 oṣù kẹta 2025 yìí lálákùkọ nílùú Èkó, ibẹ̀ lọ́wọ́ ti tẹ̀. Nígbà tí ó wá padà jẹ́wọ́ pé bàbá òun ló níjọ àwọn ọlọ́pàá tún wá gbé ìwádìí wọn padà lọ sílé ìjọsìn. Níbẹ̀ ni pásítọ̀ ti wá sọ pé òótọ́ ni òun dámọ̀. Bàbá ní ká wò ṣé pásítọ̀ yìí mọ̀ lóòótọ́. Ibi tá a ní ó dàbí ẹni pé ọ̀rọ̀ òun fẹ́ máa ta kókó nù. Ìjẹ́ pásítọ̀ mọ̀ ọ́n? Ṣé pásítọ̀ mọ̀ ikú rẹ̀ bí? Ṣó mọ̀ nípa ikú rẹ̀ bí? Báwo wá ní 70,000 ṣe jẹ́? Ìgbà yẹn ni pásítọ̀ wá sọ pé owó òkọ́lé ni ó fowó ọ̀hún ṣe, for development of the church, for building àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ mọ yìí gangan ló sẹ́ndì owó sí pásítọ̀ bí? Ǹjẹ́ sẹ̀rífù ló sẹ́ndì owó sí pásítọ̀? Kí ló dé tó fi sẹ́ndì owó sí pásítọ̀? Ibi tí pásítọ̀ yìí tó ti yìnbọn mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ nu, ibẹ̀ gangan ló ti kó sí páńpẹ́. Ọlọ́run mọ̀ pé òótọ́ ló sẹ́ndì owó. Àwa lè sọ bóyá sẹ̀rífù ló sẹ́ndì owó sí pásítọ̀, àbí ọmọ yìí gangan èèyàn Ọlásùnkànmí ló sẹ́ndì owó náà. Ṣá wa lè sọ pé pásítọ̀ ń parọ́ níbí? Iléeṣẹ́ ọlọ́pàá wá ń bi sẹ̀rífù pé kí ló dé tó fi sẹ́ndì owó sí pásítọ̀? Ọ̀rọ̀ ń bẹ ń bí ẹ farabalẹ̀, ẹ̀já jọ gbọ́ bí dáadáa. N tó sọ náà ni pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn làwọn. Ọwá ní inú ìjọ yìí gan, ìjọ pásítọ̀ CCC yìí, ibẹ̀ làwọn ti máa ń ṣèpàdé. Orí pásítọ̀ gan sì mọ̀. Lòun ṣe sẹ́ndì 70,000 sí pásítọ̀. Owó pé ẹ̀yin náà gbà tí ẹ̀yin náà ń gbìyànjú ẹ̀yin náà gbà lórí eléyìí. Nípa bẹ́ẹ̀ ṣé Ọlásùnkànmí ló sẹ́ndì sí pásítọ̀? Àbí pásítọ̀ gan mọ̀ nípa bọ́lásùnkànmí sí kú? Ọ̀rọ̀ ń bá mo kó mo rò ó bọ̀. Wọ́n wá ń jẹ́wọ́ pé ló ń sọ pé lóòótọ́ lòun ṣe transfer ṣùgbọ́n nǹkan lòun pa. Ọ̀dà ta ló pa á? Ta ló sin òkú ẹ̀? Àwọn kan tiẹ̀ sọ pé ẹgbẹ́ chọ́ọ̀chì ni wọ́n sin sí. Àwọn kan ní létà òun náà ni wọ́n padà wú òkú ẹ̀ tán lọ sí ẹ̀gbẹ́ lásù. Báwo lọ̀rọ̀ ń ṣe jẹ́? Ìwádìí ń tẹ̀síwájú ṣùgbọ́n gbogbo ẹ̀ à ń yànnàná ẹ̀ fún yín tẹ́ ẹ máa gbọ́ dáadáa. Ṣá wa lè sọ pé owó rẹ́ǹtì, ìyẹn ni pé ibi tí wọ́n ń lò láti fi ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn wọn, owó ẹ̀ ní pásítọ̀ gbà? Àbí ká sọ pé pásítọ̀ mọ̀ bówó ń ṣe jẹ́? Kí ló dé tí pásítọ̀ fi sọ pé owó òkọ́lé ni àbówó ìdàgbàsókè? Àbí pásítọ̀ kàn rí pé owó wọlé kówó sáà tiẹ̀ ti wọlé ní ibi tó wọ́n ń gbà wọlé pọ̀? Ọ̀rọ̀ yìí pẹ̀ka, ọ̀rọ̀ yìí kẹnu, ọ̀rọ̀ yìí sì fẹ̀. Nínú ọ̀rọ̀ ọ̀hún, Ọláolúwa gan ó lóun ò mọ ibi tí wọ́n sin sí. Táwa lè sọ pé sẹ̀ríf òun náà ló lọ pa ọmọkùnrin yìí. Àwa lè sọ pé irọ́ Ọláolúwa ń pa ni. Ọ̀rọ̀ yìí á tó yanjú, ẹ máa bá mi bọ̀. Bí wọ́n ṣe pa sẹ̀ríf nù o, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti lọ wú òkú ẹ̀. Wọ́n fẹ́ ṣèwádìí kí ná fi pa á. Wọ́n fẹ́ ṣèwádìí tí wọ́n fún lóògùn jẹ ni. Wọ́n fẹ́ ṣèwádìí tí wọ́n yìn níbọn ni. Wọ́n fẹ́ ṣèwádìí kí ló ṣokùnfà ikú ẹ̀. Òun náà lẹ́ ń wò lójú ìwòran yín yìí. Ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀, iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ọmọ Aláṣẹ Mídíà, ẹ máa ṣíà ẹ pín kálé, ẹ pín sọ́dọ̀ alára, ẹ pín sọ́dọ̀ ajérò, ẹ pín dọ́dọ̀ wárangún àga. Torí pé mo máa ń sọ fún wa níkànnì yìí pé bó bá ṣe ń lọ, àwa ò ní jẹ́ kí tí yín ó di sí i. Ètò tá a bá sì ti mú, a máa ṣèwádìí ẹ̀ délẹ̀délẹ̀ ni. Ẹ join ẹ kílìkì lórí ẹ kílìkì lórí subscribe. Ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ kàn tẹ́ síbẹ̀. Bó bá ṣe ń lọ, àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o. A ó tún pàdé lọ́jọ́ míì, ọjọ́ ire ni. Ọmọ Aláṣẹ Mídíà, ẹ kọ́mẹ̀ntì síbẹ̀. Àwa ó dá yín lóhùn, ẹ láìkí ẹ dẹ̀ ṣíà ẹ̀. A ó pàdé lọ́jọ́ míì, ọjọ́ orí. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀. Ire o, ire kàbìtì.
sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. tìrẹ tìrẹ.